ma fi sàdánwò fẹ́ni kọ̀ọ̀kan wa ọmọ anabi inú hòtẹ́lì ìyàwó anabi lóòtù àtànabi inú hòtẹ́lọ́kọ̀ ọlọ́run ní anabi náà èmi ọlọ́run ó ṣe bó ṣe wù ú á jíṣẹ́ á sọ àmẹ́ni tó bá wọ ọlọ́run fi ṣe kíni ní ó fi mọ̀nà látara bẹ́ẹ̀ kí wọn náà kọ́ mọ́ pé ó gbé ìgbà dáwà kalẹ̀ torí pé àwọn kan bẹ́ẹ̀ tí wọ́n láwọn ò ṣe súnà mọ́ àbí wọ́n láwọn ò ṣe tàwídì mọ́ wọ́n ní máa bá ṣe títí ọlọ́run bó ṣe rí láti àtàsùkò anabi wa Muhammad náà nìyẹn ọmọ wa ṣàdúrà fún wa èyí tó lọ́ọ́ máa ní yọ padà èyí tó bá sì padà kò sí tó ṣe anabi lọ́ọ́ díjòkó ti Abu Talib ó ṣe dáwà fún débi pé hatta fi akhir lahza ló fi dé ọwọ́ gbẹ̀yìn tí màláíkà kú fi yọjú tí ń pọ̀ kàkú báyìí ní kú la ilaha illallah ọlọ́run òwí anabi ní sọ pé la ilaha illallah ọlọ́run òwí ọ̀nkù anabi ni ọlọ́run ọ̀sọ́ ó sì ti sọ tẹ́lẹ̀ nínú àwọn kọ̀sídà tó ti kọ́ pé walaqad alimutu anna dina Muhammadin ó ní mo mọ̀ pé ẹ̀sìn Muhammad min khayri adiyanil bariyati dina ó ní kò sí ẹ̀sìn tó dáa tó ní gbogbo ẹ̀sìn táwọn ti ń bọ́ Talib lawla al-malama ó ní ìbá ṣe pé wọ́n mọ̀ bóun àwọn àtàrú masabbati pé àwọn ọmọ yọnu sóhun lọ́wọ́ jẹ́ ta ni samuha bidhaka mubina olóhùn ọba gbẹ ẹ̀sìn tẹ́sẹ̀ yìí ẹ̀sìn náà lọ dáa jù àmọ́ wọn gbà ọmọ ya mi kí ló dé ẹ lọ sí gbèdúkọ ńgbà mi ẹ rà fábí tó dẹrú kodò kí ló dé.